Ẹ̀yin tèmi ẹ káalẹ́ o, ṣé dáadáa ni mo bá yín o, adẹ̀kú ìsinmi èní. Lágbára Ọlọ́run èmi àti yín á ṣe ọ̀pọ̀ ìsinmi láyé. Ògo wa máa búyọ. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́, adẹ̀kú ìsinmi. Kí tó máa bọ́rọ̀ mi lọ, gbogbo ayé ló bá bàbá wa olóyè Sunday Igboho ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wọn. Lágbára Ọlọ́run ìwòyí ọdún tó ń bọ̀ inú ilé wọn náà ti máa ṣe gbogbo bá ń jẹ́ tọlọ́run. A dẹ̀ ní fi eléyìí tá a ṣe fún wọn lénìí ká fi ṣe ìtàn wípé ọdún tó kọjá Ọlọ́run jẹ́ ká rí irú ẹ̀ lágbára Ọlọ́run. Tí wọ́n máa fi ọdún tó ń bọ̀ nínú ayọ̀, nínú ìdẹ̀ra, nínú ìdùnnú, nínú ìgbéga ohun rere, ohun tí bàbá wọn ò ṣe rí nígbà tí wọn ò tí ì lọ sí lòmẹ̀ yẹn, Ọlọ́run ọlọ́jọ́ òní á bá mi ṣe fún wọn ní gbogbo ọ̀nà. Gbogbo nǹkan tó wù wọ́n lọ́kàn láti ṣe láyé, gbogbo ọ̀nà máa ṣe, wọ́n dẹ̀ máa jèrè iṣẹ́ ọwọ́ wọn. Èrò wọn sí àwọn ọmọ Yorùbá ó máa jẹ́ kí wọ́n rí ìyọ́nú ayé, kán dẹ̀ rí ìyọ́nú ènìyàn, kán dẹ̀ rí ti Ọlọ́run pẹ̀lú. Lágbára Ọlọ́run a ní fi wọ́n ṣàwátì láàrin wa, torí ẹlẹ́yinjú àánú ni olóyè Sunday Igboho jẹ́ fún wa. Tó bá jẹ́ pé bí ìwà tí olóyè Sunday Igboho ní àwọn olórí wa ní a ní wà ní ibi tá a wà ní èní. Kò ní jù bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo ń bọ̀, ẹ kí n fi aṣọ tí mo wọ̀ yìí kí n fi wọ̀nyí. Aṣọ yìí mo ti polówó ẹ̀ ní Kembi o, ẹ lọ sí Kembi kẹ́ lọ wo àwọn aṣọ tá a polówó. Ṣé àwọn aṣọ tó bá polówó ẹ̀ ní ọwọ́ kì í fine? Ẹ jẹ́ kí èèyàn wọ̀, ẹ wo lè ní ìsìgbà tí mo polówó ẹ̀ kò tí kódà iná white yẹn ṣe ló funfun báláwo kò fi bẹ́ẹ̀ fine, ṣùgbọ́n ẹ wo bí mo ṣe wọ̀ ẹ bó ṣe rí. Aṣọ yìí fine yẹn jọ, ẹ kí n dìde kẹ́ ẹ wò. Àbẹ́ ẹ̀ rí ni, ṣé ẹ rí? Ẹ rí bó ṣe fine. Ẹ lọ sí Kembi àti polówó oríṣiríṣi aṣọ síbẹ̀. Àwọn aṣọ tẹ́ pé ó wúlò fún yín tẹ́ máa lè lọ wọ̀ lọ síbi tó wù yín. Ẹ̀yin náà máa fi dàbí èèyàn gidi. Léèyàn bá lówó lọ́wọ́ yìí ni pé kéèyàn má wọṣọ o. Gbogbo wa náà là ń dọ́gbọ́n sí i, kò sówó níbì kankan. Ọlọ́run kó ṣàánú wọn, kó má jẹ́ kí ebi àárọ̀, ebi ọ̀sán, ebi alẹ́ kó pẹ́. Ẹ wo ọwọ́ tá a ṣe sí. Ẹ wo ọwọ́ tá a ṣe sí. Ọwọ́ yẹn aṣọ yìí fine o, tẹ̀gàn ni ẹ̀. Ó beautiful bàjẹ́. Ẹ̀yin náà ẹ pe nọ́mbà mi 08022111530. Àná náà polówó àwọn jewelries, àwọn olè tó wà òkè tó fine, tó jẹ́ pé tẹ́yìn náà bá fi sọ́rùn báyìí ó fine ju owó ẹ̀ lọ. Ẹ lọ sí Kembi kẹ́ẹ̀dẹ̀ máa subscribe ẹ̀yin tèmi. Mo sọ fún yín, mo tẹ́ bá subscribe mo fẹ́ máa ṣe live. Ó dẹ̀ ní iye èrò tí àwọn YouTube tó ń fẹ́ láti kẹ́ máa ṣe live. So ẹ subscribe síbẹ̀ dáadáa. Gbogbo ẹni tẹ́ bá ti lọ wò báyìí subscribe ẹ̀, wọn ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ yín. Sísì tó yọ lójú wọn ò ní gbà lọ́wọ́ yín. Ẹ kọ̀ tí ẹ ran ọmọ yín Kẹ́mi Bùkọ́lá àbúrò yín, èèyàn ti yín, olólùfẹ́ yín, gẹ́gẹ́ bí ẹ ṣe nífẹ̀ẹ́ mi náà nífẹ̀ẹ́ yín. Ẹ subscribe síbẹ̀. Tẹ́ bá ti subscribe síbẹ̀ àwọn àgbo tá a dẹ̀ ń tà yẹn a máa ṣe live. Gbogbo àwọn ewé kan wà tẹ́ pé mo máa sọ fún yín ẹ̀yin tèmi. Kò nídìí pé ẹ tiẹ̀ ń pè mí pé Kẹ́mi Bùkọ́lá mo fẹ́ ra àgbo. Oríṣiríṣi ewé wà. Míì wà lẹ́yìn kùlé yín tẹ́ ẹ̀ mọṣẹ́ tó ń ṣe. Èmi Kẹ́mi Bùkọ́lá máa sọ fún yín. Ẹ bá dẹ̀ débẹ̀ ẹ máa bá bẹ́ẹ̀. Tẹ́ bá dẹ̀ lọ ẹ wo ewé tí mo júwe fún àwọn èèyàn yẹn, ewé ti hypertension tí mo júwe sí fún àwọn èèyàn yẹn. Àwọn èèyàn wọ́n ń pè mí, wọ́n ń dúpẹ́. Eléyìí ti ibà, ẹni tí bàbá ń ṣe tó tù mú tí ibà kánjú pọ̀ ìtọ̀, wọ́n ń pè mí, wọ́n ń jíṣẹ́ bẹ́ẹ̀ lọ. So tá a bá ń ṣe live yẹn àwọn èèyàn máa pè wọ́n náà máa béèrè nǹkan báyìí o, nǹkan báyìí màá dẹ̀ máa fún yín ní èsì. Kì í ṣe pé ká lọ ká bọ̀. So ẹ subscribe síbẹ̀ ẹ̀yin tèmi. Kẹ́mi Bùkọ́lá ó yẹ by now ó yẹ kó ti máa wọ bíi 500 600. Bí àwọn tó bí ẹ̀yin tẹ́ ń wábẹ̀ wá wò ó tẹ́ dẹ̀ ń kúrò. Ẹ bá ti débẹ̀ ẹ subscribe, gbogbo ẹ̀yin tèmi tẹ́ nífẹ̀ẹ́ mi yẹn, gbogbo ẹ̀yin tẹ́ subscribe lórí Kẹ́mi Bùkọ́lá, ọwọ́ tẹ́ fi tẹ́ subscribe yẹn, ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí. Ẹ lọ sí Kembi Show, ẹ lọ subscribe síbẹ̀. Ẹ̀yin tẹ́ dẹ̀ subscribe sórí Kembi Show náà, ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí. Ire báyìí lẹ máa fi ọwọ́ yẹn máa gbé. Owó àti ọmọ òun lẹ máa fi ọwọ́ yẹn gbé, àti ìfọ̀kànbalẹ̀ àti ìlọsíwájú òun ni ẹ máa fi ọwọ́ yẹn máa gbé lágbára Ọlọ́run. Ẹ lọ subscribe síbẹ̀ ẹ̀yin tèmi. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí o, ọ̀rọ̀ lórí bàbá wa
olóyè Sunday Igboho mo máa sọ díẹ̀ ń bẹ̀ tó àyè bá dẹ̀ tún gbà mí ó ní sítórì kan tí mo fẹ́ sọ fún yín ká lè máa fi ọ̀rọ̀ ara wa ká máa fi kọ́gbọ́n màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣe rí bàbá wa yẹn nílé ayé yìí ẹ̀yin tèmi ẹ lọ ọ̀rọ̀ yìí ẹ kọ́lẹ̀ kẹ́ dì í mú kò sí gbogbo wa ẹni tó wá máa jẹ́yàn láyé ibi tí ẹ fẹ́ dé láyé ẹ débẹ̀ kẹ́ tó kọjá síbi tẹ́ fẹ́ síbi tó wù yín láti dé yẹn bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn o ibi tí ẹ fẹ́ dé ẹ débẹ̀ kẹ́ tó kọjá síbi tí ó wù yín láti dé ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé gbogbo àwọn olóríire Nàìjíríà ẹ wo kí n kọ́kọ́ ṣe fi bàbá wa Ọbásanjọ́ ṣe àpẹẹrẹ ẹ mọ̀ pé nǹkan tí mo sọ yẹn ẹ mọ̀ pé òótọ́ ni bàbá wa Ọbásanjọ́ ṣé ó mọ̀ pé òun máa ṣẹ̀wọ̀n láyé òun tó bá sọ fún un lójú àlá ní láéláé ẹni tó ti ṣe olórí orílẹ̀-èdè yìí tó wá dẹ́n tó lọ jù sínú ẹ̀wọ̀n ẹjọ́ ẹ̀yin tèmi tẹ́ ń wò mí ṣé bàbá wa rò pé òun máa débẹ̀ kò rò tẹ́lẹ̀ pé òun máa ṣẹ̀wọ̀n ṣùgbọ́n ó ṣẹ̀wọ̀n yẹn ó débi tó ń lọ òun ló jẹ́ kémi wá sọ pé ibi tí èyí ò fẹ́ dé láyé wàá débẹ̀ kó tó kan ibi tó fẹ́ tó wù ẹ́ lọ́kàn gangan láti dé òun ló ní fún bàbá wa ṣe Sunday olóyè Igboho ní agbára Ọlọ́run ibi tí ò fẹ́ dé tó ti wà ń bẹ̀ báyìí torí kò wù ibi tó wà yẹn ibi tí bàbá wa wà yẹn kò wù ẹlẹ́dàá ẹ̀ ní ẹ̀yìn bẹ̀rẹ̀ báyìí ààyè ìdẹ̀ra ohun àìmánigbàgbé ní ti rere Ọlọ́run máa bá mi jogún ẹ̀ fún ojú ológo máa ń rí ohun ojú ológo máa rí o nítorí ògo ni nítorí ògo ni o nítorí ògo ni ohun tójú ológo bá rí o nítorí ògo ni nítorí ògo tẹ́lẹ̀ ní bó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho torí ògo ni àwọn aríre síwájú olóore oníre wọ́n ti rí wọ́n ti mọ orí èèyàn tí olóyè Sunday Igboho jẹ́ ní ojú ayé àti nínú ẹ̀mí àbẹ́ yìí ò mọ̀ pé aráyé burú débi wípé ìwọ àtọ̀rẹ́ bá rìn lásán wọ́n dẹ̀ morúkọ ẹ lọ sílé abalẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé ó ń ṣe nǹkan ìyanu bóyá ẹjọ́ ń lọ ní o bóyá ẹjọ́ ọlọ́pàá tí ni o ìwọ nìkan ni ọkùnrin máa bá sọ̀rọ̀ bóyá ó ṣiṣẹ́ ni o ìwọ nìkan ló ń rówó lórí iṣẹ́ yẹn tí o bá ní ọ̀rẹ́ ẹni ibi a wá mú orúkọ yẹn a mú lọ sílé abalẹ̀ pé bá mi wọ ẹni yìí irú ìyàwó ló jẹ́ gan-an irú òkìkí irú kádàrá ògo ló gbé wá sílé ayé àwọn èèyàn wá sọ pé ọ̀rẹ́ yìí èèyàn ńlá ni o ó yìí máa lókìkí o ẹjọ́ torí Ọlọ́run kí ló kan ọ̀rẹ́ pẹ̀lú kó máa wá ògo kiri kó máa wá ògo ọ̀rẹ́ kiri bọ́lá ṣe ṣẹ̀dá àwọ̀ ọmọ ẹ̀dá ènìyàn nìyẹn ẹ̀dá ọmọ alààyè wọ́n burú débi pé ohun tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ náà máa ń dá sí. ẹ wo bàbá olóyè Sunday Igboho ẹni tọ́lọ́run dá tó dá pé tó dá tán ni òkìkí ẹ̀ kò ní àfiwé nílẹ̀ Yorùbá àfẹn tó bá fẹ́ parọ́ òkìkí olóyè Sunday Igboho kò ní àfiwé nílẹ̀ Yorùbá èèyàn tí ayé ń fẹ́ ni tó yẹ pé gbogbo orí ẹ̀ désàlẹ̀ kìkìdá ògo ni kìkìdá glory ńlá ni òun ló wá mú àwọn ẹni bí ilẹ̀ Yorùbá náà dìde ogun sí ọmọkùnrin tó náà rí mọ̀ pé ọwọ́ tí bàbá wa ń gbé lọ láì jẹ́ gómìnà láì jẹ́ president tó bá dé ìgbà kan kò síbi tí olóyè Sunday Igboho bá fẹ́ wọ̀ ní gbogbo Nàìjíríà bó ṣe tó wọ́n á mọ̀ pé èèyàn dé òun ló fa wàhálà yìí o òun ló fa ogun tó ń gbé ti bàbá wa yìí o ṣe rí pé ayé le o ọ̀rẹ́ mi ayé le o ọ̀rẹ́ mi ayé mà le ẹ̀bẹ̀ mú mà báyé káyé má bá wa jà o aṣọ iyì kan máa fàyà mọ́ wa lára ayé le o ọ̀rẹ́ mi ayé mà le ẹ wò ìgbà tí bàbá wa ti kọ́ ẹ wo ìgbà tí Sunny Adé bàbá wa Adégẹyè tó ti kọrin yẹn ó ní nǹkan tó rí yálà ó ṣẹlẹ̀ sí wọn ni àbó ṣẹlẹ̀ sí òun kan tó ń kọrin yẹn ó ní nǹkan tó wọ́n rí tó fi kọrin yẹn
àwọn olórin yẹn náà wọ́n máa ń rí nǹkan kan tó kọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ nílé ayé gan kí ló dé tí ògbólógbò máa ń bí wa nínú kí ló dé tí àṣeyọrí ẹni èèyàn míì ẹni tí ò tán mọ́ yín tí ò tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ rírí kí ló dé tí ògo ẹ̀ máa ń bí inú kí ló dé tí àṣeyọrí ẹ̀ máa ń bí inú ẹni ayé ń fẹ́ ó yàtọ̀ sí ẹni tí ó ń wẹ ọṣẹ tó ń wẹ ọṣẹ ìyọ́nú kí ayé lè nífẹ̀ẹ́ ó yàtọ̀ sẹ́ni tó ń lé òrí sí dodo kí ayé lè nífẹ̀ẹ́ ẹni ayé bá ń fẹ́ ayé ń fẹ́ nìyẹn o kò dẹ̀ ní àrùn kan lára ó fọ́ ìkò kan wá ó kọlà kò kan wá kò kàwé kò kàn wá kò náwó kò kàn wá kò náṣọ kò kàn wá kò nílé kò ní mọ́tò kò kàn wá ṣùgbọ́n tọ́nà bá ti ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ ní ẹni táyé ń fẹ́ tọmọdé tàgbà láfẹ́ mọ́ láfẹ́ súnmọ́ torí ògo tí wọ́n dá mọ́ yẹn ni. nǹkan tó wá jẹ́ kí ògo ẹ̀ máa ṣiṣẹ́ fún olóyè Sunday Igboho ni pé ó tún wá fi ìwà kún ó tún wá ní ojú àánú ó tún wá gé ẹlẹ́yinjú àánú ẹ gbà mí ẹ̀yin tèmi tẹ́ ń wò mí báwo ni ẹni tó ṣe wá láàánú báwo làá wá ṣe wá kórìí rẹ̀ nígbà tí àwọn tí wọ́n ní agbára jùlọ tí wọ́n fi wá lẹ̀ tí yà ń jẹ wá tí òṣì ń ta wá nílẹ̀ Yorùbá tí wọn ò dá sí awáréyàn tó wá gbà wá lẹ̀ tí ìṣe pé bẹ́ẹ̀ yà ń jẹ́ àwa fẹni yẹn lẹ̀ àwa lé ẹni tí ó lówó tó ti rí jẹ tó ti gbé rẹ̀ sí orí téńté òkè tó ti fẹ́ ṣe ẹ̀ máa wí Ọlọ́run àwa fi ẹni tẹ́ pé ó fi gbogbo nǹkan tó lójú lẹ̀ ó tẹ̀lé àwa ọmọ Yorùbá àwa fi lẹ̀ àwa ní àwọn yẹn lẹ́yìn àfẹ́ tẹ̀lé ṣé ẹjọ́ tó lọ́bùrán tí irú ò lè ṣẹlẹ̀ màá bẹ̀ yín máa rọ̀ yín o màá bẹ̀ yín máa rọ̀ yín ẹ sì lè yí ìpinnu yín padà ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ mọ́ olóyè Sunday Igboho mo bẹ̀ yín mo rọ̀ yín ìkan náà ni wá màá bẹ̀ yín màá rọ̀ yín kí ẹ wá bí olóyè Sunday Igboho ṣe máa jáde ní Kútọ̀nù torí ìwàláyé ẹ̀ òun ló máa wúlò fún yín ló máa wúlò fún èmi gbogbo ẹni tó bá fẹnu sí tí wọ́n fi bàbá wa lẹ̀ ń sìn èmi Kẹ́mi Bùkọ́lá títí ayérayé ni màá máa dúpẹ́ fún títí ayérayé ìtàn yóò dẹ̀ ní kúrò ní ayé kò ní kúrò nílẹ̀ Yorùbá pé ìgbà tó fẹ́ fi tán ti aláàánú wa nílẹ̀ Yorùbá mọ́lé àwọn báyìí náà dìde sí tán fi gbà á lẹ̀ ẹ jẹ́ kórúkọ yín wà nínú ìwé gidi ẹ má jẹ́ kórúkọ yín wà nínú ìwé burúkú inú ìwé dúdú tí àwọn ọmọ Yorùbá máa rántí láyé tá a máa ṣépè fún yín tọmọtọmọ ẹ má jẹ́ kí orúkọ yín kó wà ń bẹ̀ ẹ ṣe àtúnṣe olóyè Sunday Igboho ò lè dí ẹnì kankan lọ́wọ́ kò dín in lọ́wọ́ Fúlàní ni olóyè Sunday Igboho ń bá jà kò bá àwọn ọmọ Yorùbá jà ṣe tẹ wá fi ọmọ Fúlàní ilẹ̀ tó ń pa á nípọn ipa ìfọnáfọṣù tẹ wá han yín mọ́ ọmọ ìyá yín tẹ ní àfipá kò gbọ́dọ̀ jáde ń bẹ̀ yẹn èmi ò gbàgbọ́ torí mi ìríbi tó ti ṣe bẹ́ẹ̀ àwọn kan ń sọ mo ń gbọ́ lórí ṣáàtì oríṣiríṣi pé àwọn kan ló wà ń bẹ̀ pé kí olóyè Sunday Igboho má kú ń bẹ̀ ẹjọ́ tó lọ tí màá bá wà ń bẹ̀ àbí kíkan mi bá lọ ṣe ń bẹ̀ kí ni èrè yín ṣé ẹ máa lajúlẹ̀ kí mọ́là tún pa kán tún ṣe ọmọkùnrin ní gàbà mọ́ ṣe ṣe Abíọ́lá ikú nǹkan táwọn mọ́là fi ṣe bàbá Awólọ́wọ̀ náà lọ sí o àti tatú nìyẹn náà àwọn bí èèyàn bíi mẹ́rin ṣá ní àwọn Haúsá ló ti pa ọ̀sẹ̀ Haúsá tó fi jọ́lọ̀ nípè nílẹ̀ Yorùbá ní àwọn ọmọ àríyàngàn náà ní àwọn ọmọ àrídínú ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí ti olóyè rí bẹ́ẹ̀ o mo fi Ọlọ́run bẹ̀ yín o ẹ̀yin ọba mo fi Ọlọ́run bẹ̀ adé orí yín ò ní ṣíbọ́ àdẹ̀ ní fi yín ṣe àwátì olóyè tẹ́ jẹ́ Ọlọ́run ní sọ yín di ìwò ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá dígírí sí ọ̀rọ̀ sí olóyè Sunday Igboho mo fi Ọlọ́run bẹ̀ yín kò sí nǹkan tẹ́ fẹ́ gbà ní pé kíyà máa jẹ́ ń bẹ̀ àbí kí nǹkan tí ò dá ṣe ń bẹ̀ yẹn kò sí nǹkan tí ẹ fẹ́ gbà ń bẹ̀ tẹ́ ẹ bá pa ọ̀pọ̀ ní ìsìta ní láyé ọmọ wa yìí ọmọ wa ni a lọ yọjú ọ̀rọ̀ ara wa nílé iyì yín máa pọ̀ láyé o iyì yín máa pọ̀ ní ayé o gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ ilẹ̀ Yorùbá náà máa dúpẹ́ fún yín títí tẹ́ ẹ máa fi dàgbà tẹ́ ẹ máa fi dògbó àá tún dúpẹ́ fún yín ọmọ yín bá tún dàgbà náà tá a ti dá ọmọ yín máa tún máa dúpẹ́ pọ́pọ́lọpẹ́ ẹni yìí ẹ ṣe kinní yẹn fún wa ọ̀rọ̀ olóyè Sunday Igboho ò ń ṣe olè kò ń ṣe yandaba kò ń ṣe Boko Haram kò ń ṣe aramboko kò ń ṣe báńdíìtì kí ló wá dé tí
àwọn tí wọ́n hùwà burúkú tó ń lùyàn pa tó ń pààyàn tó ń rèpù tó ń ṣe gbogbo ẹ̀ kí ló dé tí àwọn èèyàn tí wọ́n ràgàbò wọ́n àbí ẹ gbàgbé olórí ọlọ́pàá ni tí ó jí òbítíbitì owó nílẹ̀ yìí àti ní òkè òkun òun àti bọ̀bọ̀ Yorùbá yẹn hush puppy. Ǹjẹ́ ẹ tún gbọ́ nípa ẹ̀mọ́dé ní àwọn ọba tó dìde sí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn mẹ́rákìyà àbí kí ló tiẹ̀ ń pè é ọba tó dìde sí nílùú wọn Ṣẹ́ríkí tó dìde sí àwọn ọba ilẹ̀ Haúsá tó dìde sí ọ̀rọ̀ ẹ̀ Abba Kyari wọ́n ju 12 lọ ẹ ṣáà rí gbogbo ẹ̀nú ìwé ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin ọba Yorùbá ẹ̀yin olóṣèlú Yorùbá ẹ tagìrì ẹ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu wọ́n ti sọ yín lẹ́nu àwọn Haúsá gan fi àwọn àgbààgbà wa ṣẹlẹ́yà ó máa ń dùn mí ní tó bá ń sọ ó máa ń dùn mí ní tó bá ń sọ wọ́n ní àwọn àgbààgbà wa pé owó náà mọ̀ Ọlọ́run bá ń gbọ́ wọ́n sọ tí mo fi tẹ́ra mi gbọ́ báyìí ni ẹ jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́yàn kankan nú èmi ò lè bú ọba o tó number 1 adé orí yín Ọlọ́run ló gbé yín sípò ẹni tó bá dáyé tó bá jọ ọba bóyá wọ́n fi èrú wọbẹ̀ ni kò kàn mí Ọlọ́run ó ti wà nínú àkọọ́lẹ̀ ẹ̀dá ò lè tà sí ibi tá a bá máa dé láyé nǹkan tó bá máa ṣe láyé yìí bóyá o ṣe nǹkan mistake ni o àbí o ṣe right Ọlọ́run ti náwó sí so ní ò jẹ́ kí èmi ò ní lè bú ọba mi ìnẹ́mìí ẹ̀ torí ọmọ Yorùbá pọ́nbélé ni mí ṣùgbọ́n mo ń bẹ ẹ̀yin ọba ẹ wo tàwa ọmọ yín tó wà nílẹ̀ tá ń sọ́fà tá ń jìyà ní ọjọ́ Wednesday mo ní accident lọ́nà Àpápá o ajá fi ọmọ tiẹ̀ ń fún lọ́yàn o ṣùgbọ́n àwọn ará bíi wọ́n mọ nǹkan tó ń ṣe o ìlú wọn ò rí bẹ́ẹ̀ o mo lọ rajà ní Kánò dáadáa o mo ń lọ sí Kánò dáadáa lọ rajà ọdún ìnìkan mi mo rò pé ní láti àmọ́ ìlọ Kánò mi ìlọ mo lọ tẹ́ mẹ́rin mo ń lọ Kánò dáadáa mo mọ bí títì Kánò ṣe rí o mọ́ síìtì wọn mo gbọ́ ẹ̀ ó wà òkè kò sí ẹ̀ lè rí gẹ̀pẹ̀ ẹ wọ ọ̀nà Àpápá ẹ wo ásídẹ̀ẹ̀tì nǹkan tí ìbá ṣẹlẹ̀ sí ọlọ́ta ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa lé ní 150 people ní ọjọ́ Wednesday tí Ọlọ́run kó wa yọ àárín ọ̀nà gbà ibi tá a lọ gbà iná sọ níbẹ̀ tí gbogbo á jáde mo ní ọwọ́ mi báyìí wúùndù ní kódà kí ni mo fi sí wúùndù ní gbogbo ọwọ́ mi tọ́nà tó kó wa yọ àwọn aráàbí mọ nǹkan tí wọ́n ń ṣe owó tí wọ́n rí wọ́n kó lọ sílẹ̀ Haúsá lọ fi ń ṣe ilé wọn wọ́n wá nígbà tí ìbá ṣe pé bóyá nǹkan mi wà bẹ́ẹ̀ ṣé èèyàn lè gọ̀gọ̀gọ̀gọ̀ kí aṣọ ẹ̀ kọ́gi kó má lè yọ aṣọ ẹ̀ kó ònú igi yẹn aṣọ èèyàn kọ́gi ni o ṣe bí ó kílẹ̀ wà bẹ́ẹ̀ pé kó yọ aṣọ ẹ̀ kó dẹ̀ máa bá tiẹ̀ lọ ṣé èèyàn lè gọ̀ débẹ̀ ẹjọ́ ẹ̀yin tèmi ṣé kò yẹ kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá kó pàṣẹ pé no àgọ́lé nílẹ̀ wa ibi tí owó ti ń jáde ẹ ṣe títì ibẹ̀ yẹn mi ìrírú ẹ̀rí láyé mi láti ọjọ́ tí mo ti dé mi ìrírú títì torí báyẹn láyé mi ìyà tí ó ń jẹ wá nílẹ̀ Yorùbá nìyẹn owó yẹn dẹ̀ ní ẹ rí báyìí dẹ̀ rí pé owó yìí ń jáde gbogbo yín lómi tó ń jáde ní Àpápá àtà sínú ìjọba yín dáhùn tó ń jáde ní Àpápá yẹn kẹ́ ẹ má lè sọ kẹ́ ẹ má lè pe meeting ẹ jẹ́ káwọn pípù ìkóyin láyà jẹ ó kù díẹ̀ káàtó ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá ẹ ta gírí ẹ gbára yín lẹ̀ lọ́wọ́ àwọn ará bíi ìyànjẹ yẹn ti pọ̀ jù ẹ má ṣe tó pé ẹ ti yó èébú yín ni o kò sẹ́ni tó mọ Kẹ́mi Bùkọ́lá o kò sẹ́ni tó dá mi mọ̀ lẹ́yìn ara ilé mi àtàrà ibiṣẹ́ mi ó tán kò sẹ́ni tó mọ̀ mí mi mọ̀ èèyàn dẹ̀ mọ̀ mí ẹ̀yin náà ibú tó bá fẹ́ bú wa ẹ̀yin náà máa bú ibi tó ti ń jáde kọ́ má lè náwó sí wọ́n ṣe àdànkì ẹ́ bèbè ilẹ̀ yín ni kí ló kàn wá wọ́n ti gbé gbogbo kan tó dáa wọ́n ti gbé lọ sílùú wọn wọ́n wá ba ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n ń bàjẹ́ ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹni tó tún wá sọ pé rárá ẹ̀ tún wá ní pé kọ́ má jẹ́ kó jáde ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín o ẹ̀bẹ̀ ni mo fi Ọlọ́run bẹ̀ yín ajá ò ní gbé yín lọ́mọ lọ ògo yín máa bú yan ibi tẹ́ bá fẹ́ dé láyé Ọlọ́run á fún yín dé bàbá wa Bọ́lá Tinubu ẹ ti dé báyìí àdúpẹ́ àwa náà fẹ́ kó ń ṣàdúrà fún yín torí èmi ò lè ro kúrò èèyàn láyé èmi ò ní ro kúrò èèyàn mi ò sí náà tó ń ro kúrò yín
bẹ́ẹ̀ ṣe dé inú mi dùn. ẹ jọ̀ọ́ ẹ bá wọn bá ìjọba Bẹ̀nẹ̀ sọ̀rọ̀ kán fi olóyè Sunday Igboho lẹ̀. nǹkan tó bá fẹ́ kí ọmọkùnrin yẹn ṣáà ṣe ẹ jẹ́ kó lọ bá àwọn ọmọ ẹ̀. kò lè wá kúkú àwọn Yorùbá mi gan-an tún bu ni. mo bẹ̀ yín bàbá wa Bọ́lá Tinubu ọjọ́ yín máa dalẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe dé yẹn jẹ́ ká mọ̀ ẹ wọ ẹ̀kọ́ tẹ̀ ṣe kọ́kọ́ fún alẹ́ Yorùbá. bàbá Tinubu ẹ rò pé tẹ́ bá fẹnu sí pé kó ń fi olóyè Sunday Igboho sílẹ̀ ń bẹ̀ yẹn ṣé ẹ rò pé gbogbo bí ògbéyàn ṣe ń bú yẹn ẹnu wọn máa yàtọ̀ torí nǹkan tó jẹ wá lógún ní àkókò yìí ni olóyè Sunday Igboho. nǹkan tó jẹ ọmọ Yorùbá àtàtà lógún ní ẹnujọ́ mẹ́ta yìí o ipe tẹ́ bá lè bá wa ṣe kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ má rò pé wọ́n bú yín torí pé Ọlọ́run ti ṣe lólógun lóye gbogbo èèyàn máa bú yín tẹ́mi náà bá déyàn máa bú mi bẹ́ẹ̀ tí mo ti dó èèyàn ńlá inú mi náà máa dùn ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ tiyín. ẹ jọ̀ọ́ ẹ bá ìjọba Bẹ̀nẹ̀ sọ̀rọ̀ bàbá wa Tinubu àtẹ̀yìn ọba àtẹlẹ́nu nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ pawọ́pọ̀ ẹ gbọmọ yín kúrò ní ọ̀fìn. ẹ má ro ti nǹkan kan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá kò sí bá a ṣe lè jọjọ wà ká má gunra wa o ẹ má dẹ̀ jẹ́ ká ro pé ẹ kí ló kàn mí ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ̀yin bàbá wa kábíyèsí ẹ̀yin aládé lórí ẹ̀yin bàbá wa ẹ̀yin olóṣèlú gbogbo yín ẹ parapọ̀ ẹ gba olóyè Sunday Igboho sílẹ̀ ẹ gbà sílẹ̀ tẹ́ bá ṣe lè fún wa wọ́n pè lè lẹ́tẹ̀ ṣe fún wa à á dúpẹ́ lọ fún yín o orúkọ yóò dẹ̀ nípa ẹ nínú ìwé ìtàn o ẹ ṣe lè fún wa o ẹ ṣe fún wa o bàbá Tinubu ẹ ṣe lè fún wa o ẹ̀yin ọba ẹ ṣe lè fún wa o ẹ̀yin ìjòyè gbogbo ẹ̀yin tẹ́ lẹ́nu lẹ́ Yorùbá ẹ pawọ́pọ̀ ẹ gba olóyè Sunday Igboho lẹ̀ kí orúkọ yín lè wà nínú ìwé ìtàn ẹ ṣe lè ẹ ṣe fún wa ẹ ṣe lè ẹ ṣe fún wa mo bẹ̀ yín nítorí Ọlọ́run ọmọdé ò lè jẹ kọ́kọ́ má ra lọ́wọ́ ẹ ṣe lè ẹ ṣe fún wa gbogbo nǹkan tó bá dẹ̀ kù gbogbo tọ́rọ̀ gbogbo yín bá kù sí Ọlọ́run á tú ṣe ibi tọ́rọ̀ mi náà bá kù sí gbogbo ẹ̀yin tẹ́ wò mí Ọlọ́run á tú ọ̀nà wa ṣe gbogbo ibi tọ́rọ̀ Sunday Igboho bá kù sí láyé Ọlọ́run á bá wa tú ṣe àánú ló ṣe àánú lórí Sunday Igboho ṣe kò mọ̀ pé ayé le wà á máa léjò sáwọn eku sáwọn èèyàn bá dẹ̀ máa léjò sí ẹ ṣùgbọ́n tọ́lọ́run ló máa ṣe nínú ayé olóyè Sunday Igboho lẹ́ẹ̀kan sí ibi tá a bá mo tún fẹ́ sọ̀rọ̀ yìí ibi tá a fẹ́ lọ lèèyàn pópó máa ń dé o ká tó débi tá a ń lọ ibi tá a fẹ́ lọ ohun tá a fẹ́ ṣe la kọ́kọ́ máa ṣe ká tó ṣe lè tí ó kàn tẹ́ pé ó máa fi wá lọ́kàn balẹ̀ lágbára Ọlọ́run ògo á máa búyọ ilé àtọ̀nà ẹnìkankan ò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin o gbogbo ẹni tẹ́ ti bá mi ra aṣọ tẹ́ ra àgbo tẹ́ pè mí fúnṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o aṣọ wà gbogbo ẹ̀ wà ẹ pè nọ́mbà mi 08022111530 ẹ pè nọ́mbà mi bá ṣe ń ṣiṣẹ́ àtọ̀bẹ̀ ẹ pè nọ́mbà mi lágbára Ọlọ́run wọ́ wa kò ní kàn sálẹ̀ àpò àgbo ń tà ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lénìí lágbára Ọlọ́run dẹ̀ máa ṣàánú gbogbo wa ọdún tó fẹ́ lọ parí kò ní dìwà mẹ́rù lọ bàbá olóyè Sunday Igboho ibi tó dẹ̀ wà yẹn náà Ọlọ́run máa bá mi tú wọn sílẹ̀ Ọlọ́run máa jẹ́ kí wọ́n rí àánú ènìyàn àti tọlọ́run Ọlọ́run ò ní fi nǹkan tó ṣe yìí kò ní ṣe ní àbámọ̀ fún un pé ìbádẹ́ mọ̀ kí má dá sọ́rọ̀ yìí ìbádẹ́ mọ̀ kí má dá sí i adùn ló ń gbẹ̀yìn ewúro lóòótọ́ Ọlọ́run ojú wọn ti rí ṣùgbọ́n ìgbẹ̀yìn ó máa wá dùn á wá di pé ìgbẹ̀yìn láláyò ń ta ìgbẹ̀yìn láláyò ń jẹ àbọ̀dọ̀ ṣe ń pòwe yẹn èmi ṣáà mọ̀ dájúdájú pé adùn ló máa gbẹ̀yìn ewúro olóyè Sunday Igboho torí onínúure ẹ̀dá ni ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ o èmi ọmọ yín Kẹ́mi Bùkọ́lá náà ni o mo fẹ́ dágbére fún ilé ní pé ó di lọ́la mo lè wá síta lọ́la torí ọ̀sẹ̀ yìí ó dàbí pé mo fẹ́ fi sinmi kó tó ti di ọjọ́ Thursday àtúbẹ̀rẹ̀ fẹ́ sinmi ẹ ṣé o Ọlọ́run máa fún wa ní sinmi àlàáfíà ó dẹ̀ máa fi ayé rọrùn fún wa ó máa fi ayé rọrùn fún ẹ̀yin náà gbogbo ẹ̀ tẹ́ ń wò mí ojú tẹ́ fi ń wò mí yẹn kò ní dágbére fún yín ọmọ yín ò ní sọnù ikú òjijì ò ní pa yín ara yín máa le kókókó ẹ ṣé ó dàárọ̀.